ló bá tán. ilé-ẹjọ́ rán arábìnrin yìí lẹ́wọ̀n ọdún 5 wípé kó sáré lọ kó dé ní wéré o. èyí lohun tó ṣe. ilé-ẹjọ́ tó ga jùlọ tó wà ní ìlú Borno tó fìdí pagbá sílùú Maiduguri ni wọ́n mọ̀ ti fi ẹ̀sùn kan arábìnrin kan o, ẹni ọmọ ọdún 23 Salamatu Saidu. bẹ́ẹ̀ ni wọ́n sì ti rán lẹ́wọ̀n o, ẹ̀wọ̀n ọdún 5. òun náà ni wọ́n ní kó sáré lọ ṣe, kó sì dúró, kó sì dé ní wéré. ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án òun ni pé ó ń fi àwọn èèyàn, ó ń fi wọ́n ṣe òwò ẹrú o. onídàájọ́ Bukar M. Umaru òun ló ní arábìnrin yìí, èyí òun Salamatu Saidu lọ́mọ ní ó jẹ ẹ̀bi ṣíṣe fàyàwó èèyàn eléyìí tí wọ́n fi kàn án o, látara wípé ó fi àwọn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣòwò ẹrú, ẹni ọmọ ọdún 21 kan àti ẹni ọmọ ọdún 23 kan. òun ló máa fi ṣe òwò ẹrú o. tẹ́lẹ̀ yìí sì tako òfin orílẹ̀-èdè Nàìjíríà, òfin 26 ẹsẹ̀ 2 tó jẹ́ òfin orílẹ̀-èdè yìí tó lòdì sí fífi èèyàn ṣòwò ẹrú, èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dún 2015. ẹni tí àwọn àjọ eléyìí tí ó ń gbógun ti fífi èèyàn ṣòwò ẹrú lórílẹ̀‐èdè Nàìjíríà, àjọ NAPTIP, ni wọ́n mọ̀ sí àgbékalẹ̀ rẹ̀ o ní ojú òpó Facebook wọn. gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí ó tẹ̀ wá lọ́wọ́, Saidu ní àjọ NAPTIP ní àjọ yìí ni wọ́n mọ̀ fi ọwọ́ bá o ní 20 oṣù kẹrin ọdún 2026 eléyìí tí a wà nínú rẹ̀ yìí, tí wọ́n sì wọ́ lọ sí ilé ẹjọ́ eléyìí tí ó ga jùlọ nílùú Borno tó fìdí pagbá sílùú Maiduguri. NAPTIP ṣàlàyé wípé lábẹ́ òfin kò sí ohun tó jọ nílọ́wọ́ nínú ìfiniṣòwò ẹrú, bóyá ẹni yẹn mọ̀ọ́mọ̀, bóyá kò mọ̀ọ́mọ̀ ni o, bóyá ìrànlọ́wọ́ ló ṣe láti kó èèyàn kúrò ní Nàìjíríà àbí kó èèyàn wọ Nàìjíríà láti fi wọ́n ṣòwò ẹrú. eléyìí ó lòdì sófin gidi o, látara pé wọ́n fi ẹ̀sùn kan arábìnrin yìí pé ó fi èèyàn méjì ṣòwò ẹrú, èyí ń Salamatu Saidu. wọ́n ti rán ní ẹ̀wọ̀n ọdún 5 o, wípé kó sáré lọ, kó sáré dé wẹ̀rẹ̀. nígbà tí àjọ NAPTIP, nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí, wọ́n ti jẹ́ kó di mímọ̀ o pé gbogbo ọmọ Nàìjíríà gangan òun náà là máa ń bá wí báyìí o, láti jọ pawọ́pọ̀, láti jọ ṣiṣẹ́ nípa gbígbógun ti àwọn èèyàn tí wọ́n fi àwọn èèyàn ṣe òwò ẹrú. bákan náà kí wọ́n sì tún wà lójú lálákàfí sọ́rí o, kí wọ́n yẹ̀bá nínú mímọ́ fi ara wọn ṣòwò ẹrú ní ilẹ̀kílẹ̀. èyíkéyìí ìròyìn eléyìí tí wọ́n bá sì rí nípa ìfiniṣòwò ẹrú, kí wọ́n yá tètè ké sí àwọn agbófinró, kí wọ́n sì fi tó agbófinró létí. àjọ NAPTIP ló sọ bẹ́ẹ̀. arábìnrin Salamatu Saidu òní wọ́n rán lẹ́wọ̀n ọdún 5 o, nítorí pé ó lọ́wọ́ nínú fífi èèyàn ṣòwò ẹrú. kọ́lọ́ má jẹ́ kí a ṣàgbákò ni. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, adúpẹ́ lọ́wọ́ ẹni tó ń dúró tì wá, gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa pín ìròyìn yìí ká, adúpẹ́ lọ́wọ́ yín o. ẹ máa bá wa fẹ́ràn ìròyìn yìí, ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. ẹ ṣeun o bẹ́ẹ̀ sì ń tẹ́tí gbọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.